ó ga o àǹtí Adébímpé Alasoadura fárígá pẹ̀lú Oríyọmí ọmọ Hamzat lórí attitude ní United Kingdom. Àǹtí yìí ní kì í ṣẹ̀bi Oríyọmí Hamzat pé ẹni fún gbèrà lọ́tìmù òun ló jẹ́ ó mọ̀ wíwíkúwí. Wọ́n ní ẹ̀yin á ṣe máa rò pé òun ga nínú ayé, òun kàǹkà nínú ayé, òun tóbi nínú ayé, ayé fẹ́ràn òun títí kó wá máa lérò pé bóun bá ṣe ń tí ò dáa kò sẹ́nì kankan tó lè bá òun wí. Ọ̀rọ̀ ìlágbára ẹ̀yin èèyàn, mo rò pé ọ̀pọ̀ wa la wà wí ẹ̀ wípé ó tójọ́ mẹ́ta báyìí tí Oríyọmí Hamzat ẹgbẹ́nu sí Mike ọmọ Nàìjíríà ń gbọ́ yín tó ti wọ ìlú ọba ìyẹn United Kingdom, and ní kété tó wọ̀lú ọba tí ijó tí ìlò ti fọ́n làwọn olólùfẹ́ fi wẹ́kọ̀mù ẹ̀ tí wọ́n fi ń kí káàbọ̀ kúrìn sí United Kingdom. Kódà wọ́n yẹ Oríyọmí sí ó pọ̀ jù ó kàǹkà, àmọ́ Yorùbá ní àìmọ̀ rìn kórí ó máa mì. Láti ìgbà tí Oríyọmí ọmọ Hamzat ti wọ United Kingdom ó ti ń update àwọn ìrírí ẹ̀ lóríṣiríṣi. Lára update tó sì jùta ni pé ó ń wọ inú hospital ní London, ó ń gba ìwòsàn láìsan one kọ́bọ̀. Ọ̀rọ̀ ohun Yorùbá fi máa ń sọ wípé ẹyin lóhùn tó bá ti jábọ́ kò ṣeé kó mọ́, and ọ̀rọ̀ lágbára ó tóbi púpọ̀ tó ṣe wípé ìhà ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ọmọ ẹ̀dá ádámọ̀ ní ọ̀rọ̀ fi máa ń kọjú sí wa. Bí èèyàn kan bá interpret ọ̀rọ̀ ní positive way, ẹlòmíà sì interpret ẹ̀ sí negative way. Opinion kálukú a máa dífà lórí ọ̀rọ̀ a sì máa yé wa jura wa lọ. Mo rò pé ìhà tí ọ̀rọ̀ yìí kọ sí àǹtí Adébímpé Alasoadura, ojú tí wọ́n fi wò ó ní pé Oríyọmí Hamzat ń gbìyànjú láti mislead the public wípé ìwòsàn ọ̀fẹ́ làwọn ìjọba United Kingdom ni wọ́n fún àwọn èèyàn wọn. Eléyìí ló mú àǹtí Adébímpé Alasoadura fò bọ́ta wípé Oríyọmí ọmọ Hamzat padà mọ́ sọ bẹ́ẹ̀ mọ́. Kí ló dé tó ń rò wípé ó ga nínú ayé, ó tóbi nínú ayé tó wá fẹ́ máa lo ipò yìí láti fi mislead àwọn èèyàn? Mọ́ sọ bẹ́ẹ̀ mọ́. Ó ṣe máa sọ wípé ìwòsàn ọ̀fẹ́ òun ní bẹ ní United Kingdom, nínú ìlú tó ṣe pé ibẹ̀ làwa ń gbé, ibẹ̀ la ti ń jẹ, ibẹ̀ la ti ń mu for so many years. Ìwọ tó wá dé lánàá ló wá lérò pé o mọ̀lú jù wá lọ. Ọ̀rọ̀ yìí àbí mi ẹ̀yin èèyàn, lọ̀rọ̀ yìí bá di Gbas Gbos láàrin àǹtí Adébímpé àti Oríyọmí Hamzat ẹgbẹ́nu sí Mike. Ọ̀rọ̀ ńlágbára, ó tóbi, ó lékenkà, ó sì gbẹnu tán gidi ní tààrà ẹ̀yin èèyàn. Àtìgbà náà ni àǹtí Adébímpé Alasoadura ni wọ́n ṣáà ti sọ oko ọ̀rọ̀ ránṣẹ́ sí Oríyọmí Hamzat lóríṣiríṣi. Ẹ bá ń wá nǹkan fìdílé kẹtún wá gbọ́ tuntun tí wọ́n sọ lọ́tẹ̀ yìí nípa Oríyọmí Hamzat pẹ̀lú àwọn attitude ní United Kingdom. Ẹ wá gbọ́n tán sọ nípa bí àwọn èèyàn ṣe wẹ́kọ̀mù ẹ̀. Wọ́n ní ìyẹn gan-an ló kó wọ Oríyọmí Hamzat lórí tó fi rò wípé òun ga jù nínú ayé fún àwọn kan láti correct òun tóun bá ṣe mistake. Ẹ wò ẹ má jẹ́ rojọ́ jìnnà, ẹ jẹ́ ń gbé fọ́nrán àǹtí Adébímpé wọlé kájọ gbọ́n tán sọ, kẹ̀dẹ̀ má bá mi fèrò yín lórí èsì comment bọ́rọ̀ òun bá ṣe tún rí lọ́kàn tí yín, ìhà tó bá kọ sí yín, ẹ má bá mi jù sí comment section. Ẹ káàsán, ẹ kúrò lẹ́mi tẹ́ tí ń wò mí gbogbo àgbáyé. Tí wọ́n bá kó ṣẹ̀kẹ̀rẹ̀ tán tó dùndún tán kó wá bẹ́ẹ̀ tán kó wá pàdé ẹ̀, òun ló jẹ́ kó wọ́n hype ara ẹ̀. Àwọn èèyàn tó ń ṣèyẹn fún ẹ ló ń jẹ́ kó hype ara ẹ̀. Gbogbo ohun tó ń ṣe àwọn aráàlú òkè náà ló ń dáwó fún ẹ, kò sí ní tó fowó ara ẹ ṣe ń bẹ̀. Àti àwọn owó àwọn olóṣèlú tó mọ̀, one contract or the other tó gbà. Má hype ara ẹ̀. Tí ayé bá yẹ yín tán, tẹ́ gbéra yín sókè, tẹ́ ẹni ẹ ti ga nínú ayé, tẹ́ ẹni ẹ wà lókè nínú ayé, nǹkan méjì ní kẹ́ ẹ tọ́jú, kẹ́ má fi fara yín wá sílẹ̀. Òun ni ọ̀rọ̀ ẹnu àti ìṣe yín. Tí ẹ bá ń fi ọ̀rọ̀ ẹnu, tí ẹ kì í wé ọ̀rọ̀ ẹnu yín kẹ́ tó sọ, àwa kan bí eléyìí a máa dá yín lóhùn. Ìṣe yín tí ẹ wí ẹ̀ pé tí bá ṣe báyìí, báwo ni àwọn aráàlú tàbí àwọn èèyàn tí wọ́n ṣe máa rí? A sọ fún yín. Ẹni tó bá ga nínú ayé wọn láti jẹ́ truth sayer, ẹni tó ń sọ òtítọ́ tí kì í jókòó sórí fence. Tó bá ti ń jókòó sórí fence, o gbọ́dọ̀ péré ẹlẹ́ni tó ga nínú ayé.
ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn nítorí náà ní pé ìwọ náà wojú obìnrin atẹ ẹ̀yìn tọ̀ òun ló fẹ́ máa bá fà á màá dẹ̀ sọ fún ẹ mo gbéná sórí màá bẹ̀ sọ kalẹ̀ nítorí pé kí ni òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún ẹ mi ò ẹ́fà ìgbà kankan bẹ́ẹ̀ jà ṣùgbọ́n tó bá wá sọ yí pé àgbàlagbà ń rí ẹ fín a jẹ́ pé wọ́n fúnra rẹ̀ ò mọbi tó yẹ kó wà ọ̀rọ̀ nìyẹn kó gbé yẹ̀ wò mo sọ tèmi náà a sì tún sọ mi. ó ga ó lágbára ó gbẹnu tán ẹ̀yin èèyàn ǹjẹ́ èèyàn kan wà nínú ayé téèyàn ò lè correct ṣá kò sí kódà mo fẹ́ lè sọ pé #1 citizen orílẹ̀-èdè ìyẹn ààrẹ Bọ́lá Tinubu gan-an làwọn ọmọ orílẹ̀-èdè correct jù àmọ́ kí n bàbá ṣe bàbá ò ṣe anything èmi ò sì rò wípé Oríyọmí Hamzat pé bóyá ohun tí wọ́n ṣe tí wọ́n fi welcome ẹ̀ ní United Kingdom pé bóyá ó pọ̀ jù àbóhùn ló kó wọ̀ lórí ẹ̀yin èèyàn opinion tèmi nìyẹn kí ni èrò tiyín ẹ máa bá mi jù sí comment section and ká tó máa lọ ẹja wà bẹ́ẹ̀ fídíò yìí ká tẹ̀ gbọ́ opinion 1 or 2 people nípa ọ̀rọ̀ mọ́mí Adebimpe Alasoadura yìí. One commenter Olababi only we are very sorry for seeing Adebimpe aka Omiyale in this manner. She just skipped her morning drugs and we've been looking for her since. In case you see her, avoid her and report to the nearest psychiatric home. Ọ̀rọ̀ ilé pọ̀ jù ọ̀rọ̀ ilé pọ̀ jù. Makinde Ezekiel ó ní I used to dislike these allergy programs cause I believed people opinion towards him and cause I don't used to listen to his problem then. Since I started listening to his programs, I like him for his humility and maturity with wisdom. He is doing well. Rí ara nǹkan tí mò ń sọ wípé ọ̀rọ̀ á máa kọ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ sí èèyàn and ọ̀rọ̀ ẹnu tá bá ti ń sọ wípé torí pé a fẹ́ correct èèyàn à ń fi ọ̀rọ̀ ẹnu wa bà ẹni yẹn jẹ́ at the end of the day àwa gangan ti ń ṣe tí ò dáa ní aspect yẹn àwa gangan ti ń ṣe tí ò dáa that is not correction again ìyẹn ti ń di wípé à ń degrade ẹni tá à ń sọ pé à ń correct kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ lára nǹkan tá a sì ń sọ náà lélẹ̀ by the time you degrade people at the end of the day you are giving that person another different look to people outside who doesn't know the person. Àwọn fún public ní different opinion about that person ìyẹn gan ló ṣe yẹ kí a máa ṣọ́ra with ọ̀rọ̀ ẹnu wa kọ́lọ́n kó ṣàánú wa. Wàsíù Fọlọ́runṣọ́ ó ní Oríyọmí ò kéré nínú ayé madam go and find another thing to do. Kódà ipá àwọn èèyàn Oríyọmí ẹgbẹ́nu sí máìkì ló wà lábẹ́ kọ́mẹ̀ntì yìí torí savage comment fún àǹtí Adébímpé ó ti pọ̀ jù. Ayọ̀mí Ọláolúwa ó ní Oríyọmí is not God so he is not perfect. Madam go and rest please let him enjoy his stay. Stop looking for people's mistakes. You can correct them without mentioning names. Please, this your complaint looks like you want to get Oríyọmí into trouble. Please stop it. Kọ́lọ́n kó ṣàánú wa ni kò sẹ́nibọ̀dì tó perfect nínú ayé àtẹni tí wọ́n ń correct èèyàn àtẹni tí wọ́n ń correct èmi ò rò pé anybody perfect àtẹ̀bí fúnra mi tí mò ń sọ̀rọ̀ kò sẹ́nibọ̀dì tó perfect kọ́lọ́n kó ṣàṣàánú wa ni ohun wa kó má ṣe àkóbá fún wa ọ̀rọ̀ tá a sọ kó má kó wá sí yọ̀ọ̀yọ̀ kí lè rò ti yín lórí ọ̀rọ̀ yìí ẹ máa bá mi jù sí comment and ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí Facebook link tó wà lábẹ́ fídíò yìí máa gbé yín lórí Facebook page wa from there ẹ tún máa enjoy àwọn updates tá a bá ń gbé wa lóríṣiríṣi and ẹ̀yin tẹ́ bá ń wò wá láti YouTube channel wa ẹ má gbàgbé láti máa tẹ subscribe button tẹ́ ń wò lábẹ́ fídíò yìí ẹ máa subscribe sí YouTube channel wa náà kẹ̀sì máa click lórí notification bell yẹn so that by the time tá a bá ti gbé new updates wa ẹ̀yin lè máa kọ́kọ́ máa rí títí dìgbà míì ire o èmi àti yín àtúnfàyọ̀ pàdé ó dàbọ̀.